فأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم. الله أكبر. ó sì dà ìgbénu àwẹ̀ láwa èèyàn gbọ́dọ̀ tóbi. الله أكبر. الله أكبر كبيرا. sì gbọ́dọ̀ tóbi dáadáa. الله أكبر. ó kẹ̀kan tá gbọ́dọ̀ tóbi. الله أكبر. Ọlọ́run kó sáfà tó kí Kùránì lẹ́san dáadáa. آمين. ìwọ́n tó bá ń béèrè kébò mo ti rí ngbà kéèké nù. ما شاء الله. tiẹ̀ tó wá yá. Ọlọ́run afáànù rẹ̀ bí Ọlọ́run jẹ́ mi rí ogún. آمين. Ọlọ́run jẹ́ àìpé bàbá ìmọ̀ máa gbà bàbá àmọ́ máa sì gbà. أدام الله حياته. àyàn orí bẹ̀ dáadáa. أدام الله حياته. níbi kí wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kan ni bàbá oníwàásí wọlé. حفظه الله ورعاه. iṣẹ́ tí ń ṣe yìí wọ́n ní tí wọ́n bá ti wá èmi ni kí n máa ṣe. wọ́n wá lónìí àmọ́ wàásí wọn ò ṣe lónìí. Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa o. Àmín. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Àmín. La ilaha illallah. Àmín. ẹ̀rí etí Ọlọ́run dákun Ọlọ́run jálè jọ yín. Sámírà. Masha Allah. àfóhùn wá sí tó wá ń tó jòkó. bàbá sí ìfọ́lọ́n sọ. Adamallahu hayatahu. wí bàbá wa kéèmìyàwó ni wọ́n wọlé yìí. bàbá wa Musa Bọ́láńtà wọ́n tẹ̀lé wọn. Ọlọ́run ẹ̀dá bàbá president. àyà wọn bàbá. bàbá wa ni wọ́n wọlé bọ̀ bàbá wa kéèmìyà. bàbá wa Ṣéhù Musa Bọ́láńtà ti bàbá wà sí àgbáyé. ọlọ́mọsá kí àbọ̀ wà sí àgbáyé. wọ́n Musa Bọ́láńtà wà yìí. a lọ síbi ètò tọ́kàn àdìkí àfáà sí ìwà fọlọ́nsọ́ tí wọ́n jẹ́ chairman dáwà kọ́mítì. bàbá alájẹ́ àgbà náà nù araka pọ̀. Ọlọ́run ní fàárẹ̀ mú yín o. Àmín. Ètí ọba yín tó ní a kí la ṣe tó jòkó bá kó ti rẹ̀ ni Ọlọ́run mẹ́jọ rẹ̀ yìí. Àmín. èyí tó kàn nú ètò òun náà ni àwọn kọ̀sọ́ ìdí wọ́n ní méjì náà ni ọ̀dà kọ̀sídà táà ni látọ̀dọ̀ àfáàwà ẹyọ̀kan ni ok kọ̀sídà tom látọ̀dọ̀ àfáàwà Sheikh Muhammad Tawfiq Al-Asali. Bàbá aláyé ni wọ́n ní ajábla méjì kọ́ yìí alẹ́ ọ̀sálì àwa ń wá túnmẹ̀ gidi sí àti ìrí àti tí ìbánu dictionary nítàlẹ̀ bàbá wọ́n ti wí wọ́n ní abla méjì alẹ́ ọ̀sálì la ilaha illallah kò sẹ́yìn tí máa ti kí ó kẹ́nà àbá wọn fa bí wọ́n bá ti kí ó débẹ̀ lókù bismillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. في هذه المناسبة مناسبة احتفال القرن لمدرستنا الحبيبة أود أن ألقي قصيدة قرأتها على لسان مدرستنا الحبيبة. فكما أن الإسلام صالح لكل زمان ومكان كذلك مدرستنا الحبيبة أيضا في عالم المدارس صالحة لكل زمان ومكان. وقد كان صالحة للقرن الماضي ولم تزل إلى الآن صالحة لقرننا الذي نعيشه وكذلك تظل إلى الأبد حتى يرث الله الأرض ومن عليها. عنوان قصيدتي لسان الزمرة. لسان الزمرة لأني قاعة العرفان أتاني الشعر والإنسان، لأني سورة المنفى تلاني الحب والسلوان، لأني آية نزلت رفعت بقبة القرآن. أنا المحكي منذ قديم أزمان بلا لقب، جمعت العلم والعرفان والتأديب في ذهبي، أنام على أريك الصبح ثم الليل منتصبي. أنا الحداد إذ أخرجت سيف العقل من عقلي، وأؤمن أن هذا العلم من نسبي ومن أصلي، وأعرف أنني سر
كسر الفصل والوصل. أنا الأم الحنون رضعت مدرسة بمدرستي وأم مدارس البلدان ها أنا ذي ومملكتي جعلت الحب في الأسماء والموصوف في الصفة كتبت على جبين الشمس أني مثلها بتمام وآخر قصتي أني أضأت الأرض بعد ظلام وجئت اليوم في وادي الحقيقة أيها الأحلام فقولوا إنها زمرة ومعرفة بلا نكرة سأوقظ في عقول الناس مرات ولا مرة هنا تدري بأني زمرة ما فوقها زمرة. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. Lárúbáwá tí máa ń dẹ́rù bàyàn ó sì sọ́tọ̀ gbádùn. Ọlọ́run wọlé àníyàn ló fi ṣàdúrà yìí. Ọlọ́run sọ ọmọ tèmi náà ọdọ́ máa rí. Àmín. Muhammed Ọlọ́run níjọ́ ọsán kú. Àmín. Ọlọ́run ní fi ọ́ bá àwọn òbí rẹ̀ nú jẹ́. Àmín. Kò ní fi ọ́ bèmí náà nú jẹ́. Àmín. Tọrọ mọ̀ mi ní ọ́. A lọ síbi ètò tọ́kàn. Èwo lọ́kàn sá? Òun náà ní ká gbọ́rọ̀ Ọlọ́run. Ọ̀dà bẹ́ẹ̀ sá. Èsì wáyé àyín ká wá gbọ́rọ̀ Ọlọ́run. Ilé tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run láwa yìí. Níjọ́ ilé rédíò ní yí tààrà. Gbẹgbẹ́ rédíò yọ̀ kan náà là ń gbọ́. Iná nínú ilé yìí tí ń sọ̀rọ̀ nínú rédíò. Ṣé ẹ máa já mi tí ń bá parọ́ o? Ṣé bẹ́ẹ̀ náà ni? Ẹyẹ ti ń parọ́. Ọlọ́run ilé ìlà Ọlọ́run mẹ́jọ lẹ́yìn láíláí. Ọlọ́run mẹ́jọ àwọ̀ àfáàtì mẹ́. Àmín. Ọlá jẹ́ kan ṣoṣo Ọlọ́run. Bàbá Mufassir àwọn ni wọ́n wọlé bọ̀ yìí. Adamallahu hayatahu. Náà. Bàbá Alhaji àgbà. Bàbá sí ìfọ́lọ̀ ń sọ. Bàbá Mufassiru àgbà láyé àgbà. Wọ́n lẹ́gbẹ̀ẹ́ àbá ìmáàmù ni wọ́n jókòó. Wọ́n ní àwọn ni wọ́n ń sojú bàbá Alhaji àgbà. Ẹ máa ṣe. À ń lọ bí ká gbọ́rọ̀ Ọlọ́run. Bàbá wọn oníwàásí àwọn èèyàn wá wò pé ta la ní òsì wàásí lónìí. Àyàfó wàásí nìyí. Bàbá wa léèlá gbogbo wọn ni wọ́n lérí pa. Bàbá wa Sheikh Abdulrahman bàbá léèlá. Bàbá Sheikh Abdulwahab léèlá. Bàbá wa Sheikh Ali Adébáyọ̀ bàbá wa léèlá sálà ọlọ́mọ́sàbà kí ogun alápapọ̀. Dr. Hussein Musa Àríkẹ́wùsọ́lá àwọn ni wọ́n tún Adamallahu hayatahu. àwọn tí wọ́n gbà sí bàbá wa ní rédíò tí wọ́n gbà sí bàbá ibi sálà ní rédíò Kwara nù àwọn tí tó dèrò yunifásitì nísìn Ọlọ́run tó wá yọ ẹnu wọn kúrò lọ́rọ̀ wọ́n kúrò lérí rédíò ló sì sẹ́ náà ẹ dákun ẹ máa bọ̀ wá bí ayé bàbá wa Alhaji àgbà wọ́n ní káwọn afáwọ́ wà kí wọ́n máa bọ̀ wá sáàyè wọn kí máàkì tó máa lọ sí ọ̀dọ̀ wọn. Bàbá wa ń lè lára bá Sheikh Abdulrahman àwọn sọ fún Alhaji àgbà pé bàbá wa Alhaji àgbà ló kí bushra li Sheikh Kamalin khafa khaliqahu sirran wa jahran yunadi man lahul qalbu. Bàbá wo yàlé wọn ní fa inna ustadhana al-ma'rufa mu'tasimun birabbi amma asillahi yajtanibu. Bàbá lè lálọ́ kọ́ orin tẹ̀sí tí mo kọ́ tí mo lórin sóhun bàbá àlífà jẹ́ tàwọn ní bàbá lè lálọ́ kọ́ fáwọn wọ́n lẹ́nìkan bú sọ ẹnìkan ní ìwọ́sí wá fẹ́ràn sọ́wọ́n ní gbẹ́nu sọ́hun bàbá lè lá bàbá sí kàrọ̀ àwọn ní gbẹ́nu sọ́hun aṣẹ́rù lè ń dí wọ́n ní fa iná fi fukakiha ẹ̀fì yóò lẹ̀ ẹjá máa lọ bí wà sí ìwé mìíràn ní máa ṣe. Bàbá wa Àríkẹ́wùsọ́lá dókítọ̀ láti yunifásitì ẹ kò lè rédíò Ọlọ́run sì gbọ̀rọ̀ lẹ́nu yín Ọlọ́run lọ fọ́rọ̀ sẹ́nu yìí ẹ máa sọ lọ náà ni yóò sì máa jásẹ̀ nǹkan dáadáa ẹ wá ní sísọ àgbáríkọlá pẹ́ẹ́dì ọ méjì báyìí ní sẹ́yìn àfi bọ́jú ọlá àmín bismillah Abba Yusuf tàfún wá sí eléyìí ni sọdún bismillah Abba Yusuf ẹ máa lọ kankan yìí tó bí ani táwọn afọ àlekè wà torí kí ẹnìjọ́ máa ká yín ni torí kí ẹnìjọ́ ká yín 503 báyìí ọ̀yá lónìí.
يا من يرى حالي ويعلم قصتي علمي بعلمك ذاك سر تصبري رباه لست لغير بابك التجي ويكين قلبي للسعادة مصدري أنا مذ عرفتك قد عرفت هويتي أنا مذ عرفتك زال كل تكدري أحسنت صني في فعالك كلها فقدت حياتي كالربيع المزهر قد تبت عماد الجهالة والهوى فاغفر بفضلك زلتي وتأثري فاغفر بفضلك زلتي وتعثري أيا من ليس لي منه مجيرا الله بعفوك أن عذابك أستجير أنا العبد المكر بكل ذنب فأنت سيد المولى الغفور فإن عذبتني فبسوء فعلي وإن تغفر لي فأنت به جدير أفر إليك منك وأين إلا إليك يفر منك المستجير إليك يفر منك المستجير. ẹ dákun wọn ní kí gbogbo wa ká máa jòkólẹ̀ afá ẹ jòkólẹ̀ ẹ jòkólẹ̀ ẹ jòkólẹ̀ ẹ jòkólẹ̀ bí ẹ dákun gbogbo wa tá a wà níjòkó lóde àbàbá wa inú ilé àlùbáríkà wa inú ilé tó ṣe wípé lóríyà tó ń bá àdúhà min ba'd. Akramakumullah. ẹ bá ń sọ pé bismillahir rahmanir rahim. 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 Alhamdulillahi rabbil alamin. 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 Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi wa ashabihi wa sallim. Wa ala alihi wa ashabihi wa sallim. Oríṣiríṣi ẹnu lẹ́lòmíì máa mú jáde ńlé. Akramakumullah. Ẹlòmíì ó mẹ́nu àsàlátù wá. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì ó mẹ́nu àsàlátù wá ni ní ó jẹ́ gbọ́ àsàlátù látẹnu rẹ̀. Allah. Ẹni ó bá wá ṣe pọ́ mẹ́nu àsàlátù wá
nítorí tọ̀gá wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ bá ń sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina wa Muhammadin ala alihi wa sahabihi wa sallim. wa ala alihi wa sahbihi wa sallim. Àsàlátù di méjì tá a ṣe fún Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Àsàlátù wọn wá ó dáadáa ó dàbí ìgbà tá a tó nǹkan. Sallallahu alayhi wa sallam. Àsàlátù wá láti inú ilé níbi tí mo kẹ̀yìn sí yìí ju àwa tá a wà níta yìí lọ. Sallallahu alayhi wa sallam. Bọ́ bá ṣe pé torí Nabi Muhammad la fi ń ṣe kun tá à ń ṣe bá sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. wa ala alihi wa sahbihi wa sallim. Àmín. Àmín. A dúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. Alhamdulillah. Àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀fọ́ ga wa ṣáájú wa Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run dákun bá wa kí Ànábì. Àmín. Ọlọ́run bá gé Ànábì, àwọn ilé Ànábì, ìyàwó Ànábì, ọmọ Ànábì, sàábì Ànábì, àwọn tó bá jagun, àwọn tó bá ṣe hijira, àwọn tó gba aládìjọ Mádínà, àwọn tó fọmọ bá Ànábì. Àmín. Àwọn tó Ànábì fẹ́ mọ wọn. Àmín. Ìkẹ́ náà kó kárí gbogbo àwọn sàhábà. Àmín. Àwọn tábìín àtàwọn tábìín àti gbogbo àwọn ẹni ìkẹ́ tí wọ́n sì pẹ̀lú Ànábì Muhammad. Àmín ya Allah. Ọlọ́run wa bá wa kí àfáàgbà. Àmín. Mọ̀lánà Sheikh Tajul Adabi. Rahimahullahu ta'ala. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Bá a bukuri alikiyama wọn. Àmín. Bá a kẹ́ bàbá wa Láàjì àgbà. Rahimahullahu ta'ala. Gbogbo àwọn tó lògbà pẹ̀lú àfáàgbà ọlọ́mọsà bá wa kẹ́ wọn. Àmín. Bádùn ní bàbá wa Láàjì àgbà àtàwọn tó lògbà pẹ̀lú wọn. Àmín. Láti ọjọ́ pẹ́ ní èdè jẹ́rin. Àmín. Àwọn tó lògbà pẹ̀lú àwọn ti jẹta. Àwọn tó lògbà pẹ̀lú àwọn tàná. Gbogbo wọn pátá Ọlọ́run bá bukuri alikiyama. Àmín. Láàjì àgbà tó ní Ọlọ́run jẹ́ mi wọ́n kún sí. Àmín. Ọ̀pọ̀lọpọ̀ okun àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Àmín. Àgbàlagbà ni wọ́n fi débẹ̀ Ọlọ́run ni wọ́n farúgbó lò ó. Àmín. Wọ́n á jẹ́ àjọ bá wọn lò ó. Àmín bàbá. Bọ́bá fẹ́ máa lọ máa lọ. Bẹ́ẹ̀ ni ayọ̀ǹda rẹ̀. Ọlọ́run dákun jálà jẹ́ àgbọ̀ farúgbó lò ó. Wá jẹ́ àjọ bá wọn lò ó. Àmín. Àmín. Sọ àmì di kẹ́rìtì. Ẹlòmíì tí wọ́n ń gan àmì rẹ̀ tí wọ́n ń gan lò. Àmín. Ọlọ́run jẹ́ bàbá Láàjì àgbọ̀ farúgbó lò ó. Àmín. Àgbàlagbà ni wọ́n débẹ̀. Ọlọ́run jẹ́ wọn farúgbó lò ó. Wá jẹ́ àjọ bá wọn lò ó. Àmín summa àmín. Qul huwallahu fáwọn tàná iná àti iná fáwọn tòní. Bismillahirrahmanirrahim. Qul huwallahu. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. A'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shana'aka huwal abtar. Àmín. Àmín. Inú ilé àlùbáríkà la wáyé gbogbo ayé lọ́mọ pa ń bọ̀ wálé kan tó ń gbè nílé ìlà nílọrin. Kọ̀ wá síbi tí ń jẹ́ lè lábí ìsílẹ̀ àfá àti wà. Allah. Ìta wá torí ẹ̀ wá ọjọ́ òní ọ̀rọ̀ ńláńlá kan tá a gbọ́ tọ́fẹ̀ lè máa mú mi bọ́ lójú yàn nígbà tá a wà nílé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì. Nígbà tí Dr. Diwanullah Akpọ̀kagé ń sọ fún wa pé bó ni ọba ti dùn tó lónìí kò sí pé bàbá mi tí wọ́n jọ mọ̀ kéwà Láàjì àgbà wọ́n wá gbé nǹkan lé kéwú wọn wá sọ́dọ̀ wọn. Bàbá láàrin ni omi sì fẹ́ mọ bọ́ ó sì fẹ́ mọ bọ́ lójú wa ẹni tí ó fún tiẹ̀ sínú orí pamọ́ rí. Gbogbo àtàwá wá bí lónìí tá a wá lè látà gbé súnmúra wá àwa akóbàtà àwọn akóbàtà àwa akóbàtà àwọn akóbàtà làwọn ń jẹ́ súnmúra lónìí. Bó ni ọba dùn tó kí bàbá mọ́lẹ̀ àná kí wọ́n mọ̀ bẹ̀ láyé lónìí kí wọ́n wá sọ kí wọ́n gbé nǹkan lé kéwù mi wá. Allah. Bó ni ọba dùn tó kò sí kí bàbá wa gbà Mọ̀lánà Sheikh Alhaji Abdul Wahab kí wọ́n mọ̀ bẹ̀ láyé lónìí ká wá sọ pé wọ́n gbé nǹkan lé kéwù mi wá. Bó ni ọba dùn tó kí bàbá wa Alhaji Sheikh Alhaji Adébáyọ̀ Salahuddin gbogbo ayé mọ̀ wọ́n sí ab sálà kí wọ́n mọ̀ bẹ̀ láyé lónìí kí wọ́n gbé nǹkan lé kéwù mi wá. Allahu akbar. Ọlọ́run o. Allah. Àtàwọn tó ṣẹ̀ wọ́n lé àtàwọn náà tí wọ́n ti lọ bá wọn. Kódà àwọn ọmọ tó ti lọ bá wọn, ìyàwó tó ti lọ bá wọn. Gbogbo wọn pátá ọlọ́mọ sàbà kẹ́ gbogbo wọn lápapọ̀. Àmín. Láti wọn bá gẹ̀ wọ́n tí wọ́n máa bẹ́nu kẹ́ rẹ̀ tí wọ́n máa bẹ́nu àánú rẹ̀. Àmín. Barka Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Bismillah, kul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àmín. آمين. bí nǹkan ti wù kó gùn tó bó sì wù kó lálàyé tó kò ní ti yí ẹlòmíì kí ni wọ́n á lọ ṣe lè la. نعم. níta lọ tá wá sí tá tẹ̀lé àwọn bàbá wa lájẹ́ àgbà wá. أدام الله حياته. òun náà ni pé ilé kéwu Zumura tó produce bàbá wa the first national mission of Ansarul Islam ilé kéwu náà pé 100 ọdún lọ́dún tí ń bọ̀ wáyé. الله أكبر. ní 2026. الله. ilé kéwu tó produce àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta nínú ilé láyìí àti èyí tí wọ́n tún bí lọ́mọ táwọn àlùbáríkà tí wọ́n bí. ilé kéwu náà wọ́n wá là kalẹ̀ nínú ètò lábẹ́ pírẹsidẹ́ǹtì wa tòní pírẹsidẹ́ǹtì Ittihadu Zumra ṣé kìí kúkú ṣe pé jàǹjàǹ ni orí fi gbé ni. Allah ń jẹ́rìí yín pẹ́. Ajiwa Abdullah onítòlótòló oní pírẹsidẹ́ǹtì gbogbo wa ń bẹ lábẹ́ rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni abẹ́ wọn gbà yìí. ẹ̀dá pẹ̀sẹ̀ Allahu Akbaru. Allahu Akbaru. tọ́wọ́ àti pé lásìkò tí ń ṣe tẹ́nà rẹ̀ lọ́wọ́ lọ́lọ́run wá ní ògo yìí dé. Allahu Akbar. pátá tẹ jásojú wa ẹni kún kékeré. Amina. Ìdáná bó sì ní dá gbogbo yín. Amina. Sallallahu alayhi wa sallam. Zumra ẹ̀kú àlejò wa ọ̀ ẹ̀kú iṣẹ́ ọlọ́run bá dúpẹ́ fún yín. Amina. Ètò ńláńlá táwọn bàbá wa gbé kalẹ̀ yìí torí kò sí tí Ittihadu lè ṣe àfikún gbàṣẹ lọ́dọ̀ Alhaji àgbà. Ẹ wá ń jẹ́ pé chairman Central Working Committee Professor Mashood Mahmood Jimba DVC ní Kwaso. Dákun Ọlọ́run gbogbo àyè tí wọ́n wà báyìí dákun bá fi sọ̀rọ̀ sọ wọn. Amina. Àwọn náà tún wá láwọn èèyàn lábẹ́ Professor Mashood Mahmood Jimba òun náà ni bàbá wa yára wà bàbá Grand Kadi wà lábẹ́ kó lè bá a dá kódà làáfà wa gbà ní Fadilatu Sheikh Kamaluddin Safiyullah Kamaluddin ẹ̀rí. Adama Allahu hayatahu. Sí dáadáa. Adama Allahu hayatahu bis-sihhati wal-amni wal-afiya. Dákun gbogbo yín pátá tẹ gbé tó náà lọ́wọ́ ọlọ́mọdé ẹgbà rẹ̀ o. Amina. Àwa wa ń bẹ bí àjọ màá ń sẹ́ wọn. Insha Allah. Ìrò kan tó wà sí ọkàn mi. Ọ̀njẹ́rìí pẹ́. Àmóríire tí gbogbo wa ṣe. Àwọn àgbàlagbà jọ̀hún. Gbogbo wọn ni wọ́n lépa Zumura. Az-Zumratul Adabiyya al-Kamaliyya ní ti bàbá wa Alhaji àgbà. Nítorí pé Zumura ń bẹnu al-Qur'an. Akramakumullah. Zumura méjì ní bẹnu al-Qur'an. Zumura alákọ̀ọ́kọ́ Ọlọ́run sọ bí ó ti jẹ́ fún wọn. Masha Allah. Zumura ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ bí ó ti jẹ́ fún wọn. Bàbá Dr. Al-Imam Hussein Musa Arikewusola ní ṣíṣe. Amina. A'udhu billahi minash shaitanir rajim. Gbogbo yàn jẹ́mà ni ó bá ń ké àbá yìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Zumar náà lọ́rọ̀ tí wasiqa alladhina taqaw ila àbí. Wasiqa alladhina taqaw rabbahum ila al-jannati zumara. Ké dáadáa gbogbo ọmọ. Wasiqa alladhina taqaw rabbahum ila al-jannati zumara. Al-Qur'ani gbogbo àwọn bàbá ni wọ́n aṣojú kòkòrò rẹ̀ ẹ̀rí nípìlẹ̀ bí kálukú ti ṣojú kòkòrò rẹ̀ nù. Zumura àti bàbá wa Alhaji àgbà wọn jẹ́ Az-Zumratul Adabiyya al-Kamaliyya. Allahu Akbar. Ẹ̀rí bẹ̀ láti wá rí Zumratul Salih Zumratul Mu'min. Naam. Ti bàbá wa Fàgbà ẹ̀rí èyí tí wọ́n sọ lóòkọ̀ bàbá wa Fàgbà lọ́mọdánù ni Zumratul Mu'min. Àwárí Zumratus Salihin tí bàbá àgbà ìgbìlò mọ̀ nù. Akramakumullah. Àwọn Zumura wa pọ̀ lọ bẹ́ẹ̀ kódà Zumratul Hujjaj ń bẹ. Wasiqa alladhina taqaw rabbahum ila al-jannati zumara. Ọlọ́ni wasiqa alladhina taqaw rabbahum. Á dà wọ́n gẹ̀rẹ̀rẹ̀. Ila al-jannati zumara. Àwọn tí wọ́n páyọ̀ Ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run á dà wọ́n gẹ̀rẹ̀rẹ̀ lọ́bí àlìjánà Zumara níjọ. Ọlọ́run a dúpẹ́ ibi tá a bá tó. Hatta idha ja'uha wa futihati
أبوابها وقال لهم خزنتها. Ọlọ́run wọ́n wá wọlé ẹsílẹ̀kùn fún wọn ẹsílẹ̀kùn fún wọn. Ọlọ́run àwọn àlùbáríkà wa tá a lépa wá lè lá lónìí bá ti lépa àwọn àlùbáríkà bá ti ẹ̀rí bá ti ṣíde pẹ̀lú àwọn àlùbáríkà wa. Allah tí bàbá wa àgbà Khalifa Àjàrà tí wọ́n láwọn wọlé kí Zumra 1943 tí wọ́n ṣíde wá sí fún wa. Akramakumullah. Táwa kú lọ́dọ̀ wọn táwa lọ́dọ̀ bàbá wọn lórí ọmọ ké gbogbo àdàbíyà lágbàáyé. Àwa kú lọ́dọ̀ wọn àwa lọlé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì. Ajakumullah. Ọmọ àlùbáríkà ni làbẹ́íkà Allahu Akbar ó ní bàbá mufti tó tún bí mufti. Allah. Ajẹ́ wípé wasiqa alladhina taqaw إلى الجنة زمرا. Ọlọ́run àwọn tí wọ́n jẹ́ àwọn Zumra yìí gẹ̀rẹ̀rẹ̀ ládà wọ́n wọ kíni wọ́n wà ní Janna. Wọ́n ń sọ fún wa wípé in tá a rí lára àwọn bàbá àlùbáríkà tá a rí lára àwọn bàbá oríire tá a ṣe lára wọn nímọ̀ oríire tá a ṣe lára wọn níwà oríire tá a ṣe lára wọn lẹ́sìn oríire tá a ṣe lára wọn níbẹ̀rù Ọlọ́run àti kẹ́yìn orí wọn títí di sin ẹ̀ ní mọ̀mọ́ ra àwọn àfáà wa ẹ̀ ní mọ̀mọ́ wọlé àwọn àfáà wa kẹfẹ́ mọ̀mọ́ rí tí ọmọ mú mi bọ́ lójú yín. La ilaha illallah. Bó làwọn bàbá yìí ṣe rí báyìí bó lọ́lọ́run ṣe dá wọn ládàá tán nínú wà bó ló ṣe dá wọn ládàá tán nínú ká lo mímọ̀ bó lọ́lọ́run ṣe dá wọn ládàá tán nínú iṣẹ́ Ọlọ́run. Zumra bẹ̀rẹ̀ oríire níbẹ̀ látara àfáàgbà rahimahullahu ta'ala àfáàgbà tó ṣe wípé ẹ̀rí inú ilé àlùbáríkà ń jẹ́lé bàbá fáwọn bàbá mọ́mọ̀lẹ́ àgbà ilé àfáàgbà ẹ̀rí ilé àfáàgbà wọ́n ń jẹ́lé arúgbó wọn lóbìnrin. Akramakumullah. Tí ń jásí pé láti inú ilé sílé ni àlùbáríkà inú ilé ní sàndé yìí yóò ẹ̀rí la ilaha illallah. Wasiqa alladhina taqaw إلى الجنة زمرا. Ìpele alanle kí o àlùbáríkà la ń wá kí o àwọn ẹ̀rí ìrètọ́lọ̀ ni ó ṣe nùgbà ti wá. Allah. Táwọn àgbàlagbà wọn kó wá kí ọ̀kanulé àlùbáríkà yìí ni ọ̀kanulé àlùbáríkà yìí ni ọ̀kanulé àlùbáríkà yìí ni. Hatta idha ja'uha wa futihat abwabuha wa qala lahum khasanatuha salamun alaykum tibtum fadkhuluha khalidin. Ẹ̀rípa sóríire. Alhamdulillah. Àwọn bàbá wa àgbà táwa jàlùbáríkà wọn léyìn táwa ọmọ kéwú wọn wá bá wọn. Àwọn ni wọ́n wá bẹ̀ jòkó yìí. Allah. Ẹ̀rí àwọn ẹ̀yin àlùbáríkà wa táwa bá náà ni. Àwọn bá yín látara ìṣe ìfaragbólẹ̀ tá a máa ń sọ̀rọ̀ Eidul Qarni tí Zumra ń ṣe. Gbogbo ayé ní ọba wa ṣe. Gbogbo ayé ní ọba wa ṣe Eidul Qarni ní eléyìí pé 100 years Zumra. Nítorí kíni? Nítorí pé tá a bá ń ṣe Eidul Qarni Zumra à ń preserve ìtàn lọ́rin ni. Akramakumullah. Nítorí pé ká máa sọ̀rọ̀ nípa ìtàn mímọ̀ nílọrin kan gbọ́dọ̀ jẹ́ tòsítòsí yìí. La ilaha illallah. Bí wọ́n bá fẹ́ sàbùkù lọ́rin ní ọmọ sọ pé ní tòsítòsí kan ní dáadáa kan ẹni tí ó bá ní sàbùkù lọ́rin kò gbọ́dọ̀ gbàgbé ìjìnlẹ̀ kò gbọ́dọ̀ gbàgbé ìjìnlẹ̀ nítorí pé èèyàn bá sọ́ra níbi kọ́ máa wá ẹni tí bàbá rẹ̀ jẹ tọ́jú bàbá rẹ̀ lówó kọ́ máa padà lọ lè pàdé ẹni tí bàbá rẹ̀ jẹ. Akramakumullah. Tá a bá sọ́ra láti preserve ìtàn lọ́rin yóò sì máa bà tàn lọ́rin jẹ́. Gbogbo ayé ní ọba wa ṣe Eidul Qarni Zumra nítorí pé bàbá wa Alhaji àgbà rahimahullahu ta'ala. Àwọn àtàkà ń bẹ tẹ́ ma padà mọ́ gbọ́ lẹ́nu àwọn bàbá national missioner ẹ̀mí ọ̀ mọ̀ tán. Àmọ́ àwọn àtàkà ń bẹ tẹ́ padà mọ́ gbọ́ lẹ́nu wọn tó ṣe pé nínú sẹ̀mí ayé àfáàgbà déwò. Allah. Àfáàgbà bá àfáà ní wò. Àfáàgbà sọ pé ọ̀sá àfáàgbà ní kùn pé ọ̀sá àfáà ń wò. Rahimahullahu ta'ala. Sharafun azim. Ìwọ náà wá gbà pé àwọn àdàbíyà náà ń bẹ. Allah.
ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí alhamdulillah tá a bá ní Ummul Madaris dédé irú tọ́lọ̀ láàfá àgbà gbé wá ayé bá wa gbà á bẹ́ẹ̀ pé ẹ̀ kúrọ́ lóòótọ́. قد مر قرنا على تأسيس زمرتنا أم المدارس تنظيما وإنتاجا. bàbá Alhaji àgbà lọ sí Ìbàdàn àfá àgbà lọ sí Ìbàdàn àfá àgbà sọ fún wa pé kò sá àfá Ìbàdàn o àfá àjọ yí wa pé àfá ń bẹ Ìbàdàn. Ìbàdàn fi wá gbà pé bẹ́yìn Ìlọrin bá wí bẹ́ẹ̀ iye ọdún tẹ́ wí ẹ̀ kúrọ́. Allah. ẹ wo Sharafu Nazi bàbá bá Ìbàdàn sí wọn wá sọ pé wọ́n bá rí bẹ́ẹ̀ wá mú tọ́lá àfà wa o bàbá o wọn neglect ẹnì kankan nínú àwọn bàbá yìí. La ilaha illallah. ó àfà yìí. قد مر قرنا على تأسيس زمرتنا ẹ dákun ẹ fọ̀ náà lè fún ya wa. المدارس تنظيما وإنتاجا. Ọlọ́run ní jẹ́ ẹgbẹ́ rẹ̀ yá على التقى أسست إذ لم يكن أحد أتى بمدرسة عشرية تاجا. أتى بمدرسة عشرية تاجا. Alhaji Abdulrazak Gida ẹ wá gbọ́dọ̀ mi báyìí tọ́ wọ́n ti wáyé wọ́n ti bá yín wáyé fún wọn wọ́n ti wáyé fún wọn sà. قد مر قرنا على تأسيس زمرتنا ilé ẹ̀kẹ́wù Zumra ọ̀pọ̀gọ́rùn ọdún. أم المدارس تنظيما وإنتاجا. أم المدارس تنظيما وإنتاجا. ẹsẹ̀ alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. afa yìí. حياكم الله. ìtàn lọ́rin ìtàn dáadáa àwọn àlùfáà à ń sẹlẹbírẹ́tì mímọ̀ kò sí bá ọkọ̀ jẹ́ kò sí bá ti ṣe tá à ní sọ̀rọ̀ Alhaji àgbà. rahimahullah ta'ala. àwọn bàbá wa lè la wọ́n wá ṣe kídímà mímọ̀ lọ́mọ kéwú wọ́n wá ṣe kídímà mímọ̀ ní lílo kéwú irú òsíláyé mọ̀. Allah. inú ilé alibarika àwọn ò lè gbẹ láíláí lára gbogbo tí wọ́n bí àti tí wọ́n kọ́. Insha Allah. nítorí pé wọ́n ṣe kídímà lọ́mọ kéwú àwa bá wọn lágbàáfà láwa kéékèèké ìta àdé tòsí a bá wọn alágbàáfà àmọ́ ìjágbàáfà àwọn tá a bá wọn jọ náà a bá wọn lérí afakumullah Allahu akbar. afakumullah èrè ibi a bá wọn náà. akramakumullah. èrè fún wọn máa fara gbolẹ̀ fáfá àwọn náà lábá wọn. wọn ò sí lọ́ọ̀bì kan nínú ayé gbogbo tẹ́ gbọ́ pé wọ́n lọ níláyé wọn lọ pẹ̀lú àṣẹ àfá wọn. akramakumullah. àwọn àfá yìí àwọn tá a máa tíyàn bá ń gbọ́rọ̀ àwọn òṣè nífẹ̀ẹ́ àwọn sàábé tíyàn bá ń gbọ́rọ̀ àwọn sàábé tí sì ń wo ibi tó a bìlọ́ǹgì sí ọmọ àwọn abájọ táwọn sàábé yóò fi parẹ́. akramakumullah. àwọn sàábé tàlájí àgbà ni wọ́n parẹ́ yìí. Allah. nítorí kí ni wọ́n tẹ̀lé àfá wọn títí ìdọ̀jọ́ alẹ́ wọn ni. wọn ò wá ṣe papọ̀ wá sẹ́nìkan tí ń jà àfá wa nínú wọn ẹ gbogbo ẹ ti wá owó títún papọ̀ kò sẹ́nìkan tí ń jà àfá wa lára Àlàájì àgbà tí ò máa wá jà àfá wa nítorí pé tí wọ́n ń ṣe ọ̀yapa àfá wọn. Allah. ọmọ kéwú tó bá yapa àfá rẹ̀ ní wọ́n padà máa jáde wọn lágbẹ́jà láfá tèmi kí ní ẹ̀sà àfá tèmi wọn ò yapa àfá wọn wọn ò kú olójú ọ̀nà àfá wọn. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. bàbá. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. bàbá wa gbà tá a wá bá lónìí bàbá wa mọ́mọ́ lè tàná bàbá wa àkọ́kọ́ national missioner fún Ansarul Islam. Allah akbar. Bàbá wa national missioner torí ẹ̀mí yóò gùn. Amina. Ẹ̀mí yóò gùn dáadáa. Mọ́ aládùúgbò wa ń sàlẹ̀gún ní ẹjọ́ kan àsọ́lọ́n fẹ́ má jẹ́ wá ní. Akramakumullah. Wọ́n ní Ọlọ́run àṣẹ́bò tí máa ṣe nǹkan rẹ̀ ní ó gbé national missioner nígbà tó gbé lọ mọ́sìngbá
ń yọ kú omi ẹ̀ báyìí ni Ọlọ́run ò gbé wá sábà tàṣún kẹrẹ ni. Allah. Nínú àánú rẹ̀ tún wá gbé wá sálẹ̀ Gúníyán ẹ̀yin lọ́kàn ará Gúníyán àfàwọn bá dìde wọ́n bá ná mi lówó ẹ̀yin lọ. Rabbi ruhi inni sawfa la ansal jamila. Bàbá ẹ̀rí ẹ̀ sì ń wọ́ tiẹ̀ ẹ̀ sì máa wọ́ tiẹ̀ lọ náà ni. Amina. Ikú òsì ní sẹ́yìn lérí. Amina. Anta tulil yawma shani. Anta tahdini sabila. Bàbá wa gbá náà wọ́n lọ gbọ́dọ̀ wo gbóni ní àwọn náà tó ní. Bàbá Ọlọ́run máa ń yọ sí àdúrà sí. Ọlọ́run jáde àmọ́ sàdúrà sí ibi tó kọ́. Àmín àmín. Anta qad fatahta akli. Owó gbóni náà ní. Fakibali shukri jazila. Fakibali shukri jazila. Bàbá wa national mission àkọ́kọ́ fún jama sas rárá. Ẹ tún wọlé náà nù. Bàbá ń lé ìlágún níyàn. Bàbá yára mọ́ ìsàlẹ̀ Gúníyàn mo ní wọ́n ti náwó ìyá yín kọ́. Awo. Ọlọ́run àfàkùn. Ya murabbi ruhi ni. Ìyá wa Sawfa la ansal jamila. Ẹ dákun ìta bàbá wa kọ́ òun. Anta tu'lil yawma sha'ni. Anta tahdini sabila. Bàbá wa gbà. Mọ̀lánà Sheikh Abdurrahman Salahuddin ẹ dákun Ọlọ́run pẹ̀lú yín sá. Ntọ́lọ̀ mú wa nù. Ìta bá wa ìyá wa lájà ọlọ́mọsàjá ní pẹ́ o. Ẹ dákun tá a bá wa bàbá yára eré dára yìí ni mo lọ́run ti ní ṣe ríire wọn o. Ọlọ́run ò ṣeun o. Àmín. Ọlọ́run ò ṣeun o. Ó ṣeun tó fáwọn ọmọ kéwú lówó. Wọ́n sì máa lẹ pure water máa yàn torí ẹlòmíì. Lọ́run àdúpẹ́ o. Lọ́run àdúpẹ́ o. Ẹni kú ní sí bàbá. Amina. Bá tó fi yín yẹ wá. Bá tó ní ẹ yẹ wá kẹ́ gbà fún wa. Ẹ fi ti wa. Ẹ bá mú bí gbà wọ́n wọ̀n wá tí wọ́n wá wọ̀n yín. La ilaha illallah. Bàtà lálàjẹ́ àgbọ̀ sọ̀kalẹ̀ sí yín náà. Bàbá ò ní kú lára yín láéláé. Amina ya Allah. Ẹ dákun jàmá. Tá a máa ń sọ̀rọ̀ nípa bàbá wa àgbà nílé ìlà. Bàbá ọ̀tún wa. Ọ̀dà ẹsẹ̀ wọn yá Ọlọ́run jáde yín pẹ́ Ọlọ́run pẹ̀lú yín. Akhafallahu al-kabula litabuka al-quluba ala wajhi. Dákun àfáà yín bọ̀. Àwọn kan máa ń sọ ẹ̀rí ọ̀rọ̀ Zumra nìkan ni tí wọ́n rán mi. Akramakumullah. Àwọn èèyàn àwọn ń gbọ́ làbárì. Wọ́n wá ní bàbá wa àgbà nílé ìlà. Wọ́n ní kò sí ìlú tí wọ́n ó dé tí wọ́n ó sunrun kánbẹ̀ tí wọ́n ò ní gbédè ibẹ̀. La ilaha illallah. Nígbà tá a kéré àríwádìí rẹ̀ àríṣe ẹnu misdaku kan tí mo kàn ní ni pé a wà pẹ̀lú àwọn alájẹ́ àgbà láǹsá ìsìlámì lọ́dún kan ìmọ̀ bóyá àwọn èèyàn ọ̀nà tí bàbá wọn sọ wọ́n wá ṣe wá sí débi ọ̀rọ̀ ikhtilafu alsinatikum wa alwanikum bàbá mísánà Allahu akbar ní Nàìjíríà ó ti ẹ̀tẹ́dẹ̀ mélòó ti ń bẹ bàbá wa ní over 100 languages ní bẹ́ẹ̀ ń Kwara nìkan. Allahu akbar. Ní Kwara nìkan wọ́n ló ní ó lé lọ́gọ́rùn-ún èdè tí bẹ́ẹ̀ ń Kwara nìkan. Àfáà yìí akéré jọ́nà abẹ́lé kí bàbá wọn sọ fún wa bàbá lè láwọn sọ fún wa wọ́n sọ jọ́nà wípé iye báyìí ń bẹ́ẹ̀ ń Kwara South. Wọ́n sọ pé iye èdè 30 kìíní kan báyìí ní bẹ́ẹ̀ ń Kwara South. Iye èdè báyìí ní bẹ́ẹ̀ ń Kwara North. Ibẹ̀ làwa ti sàdákà kí wọ́n sọ wípé wọ́n gbédè púpọ̀. Allahu akbar. A sàdákà rẹ̀ pé wọ́n gbédè púpọ̀. Ẹni. Níjọ́ tí bàbá sí wọ́sẹ́ níyìn tí gbogbo Ìlọrin mẹ́tìtì. Allah. Ògiri Ìlọrin sì ń sun kókó bàbá lè lákú. La ilaha illallah. Nítorí pé gbogbo nǹkan lọ́lọ́run bá lájẹ́ àgbà lára wọn. Gbogbo nǹkan lọ́lọ́run bá lájẹ́ àgbà lára wọn. Bàbá ṣe òyà ayálágodi wá wáyìí. Wọ́n wá ní wọ́n sọ̀rọ̀. Àmbẹ̀ lè kéwú, àmbẹ̀ láti àrí àwá pẹ̀lú aṣọ funfun jọ náà. Allahu akbar. Àfá yìí. Ọlọ́run jẹ́ àrí pẹ́. Èmi fẹ́ ju àlájẹ́ àgbà mi ní parọ́. Insha Allah. Ẹlòmí sọ ká jọ́nà láwọn kọ́ra wà láńkọ́ wọn àkọ́ wọn lè kéwú. Àìkọ́ wọn lè kéwú jọ náà. Ọlọ́run jẹ́ àrí pẹ́. Ìrọ̀ ọ̀bùn bẹ lẹ́nu ẹlòmí.
ولبركرنا àfà Zumra ni ọmọ على تعزيز زمرتنا أم المدارس تنظيما وإنتاجا. àfà ó gírí lọ ní sunkún kó bàbá lè lákú bàbá tó kú táwọn nọ́ọ̀sì sáré jáde lọ́sibítù wípé òórùn tùràrí làwọn ń gbọ́ Allah. gbogbo ọsibítù tùràrí ló bu àwọn tí wọ́n máa ń sọ pé amọ̀lẹ̀ hosini bí ẹ bá bí bàbá alájí àgbà nígbà tí wọ́n bẹ láyé pé ọdún wo lọ́ba wọn ló jẹ́ jù láyé ọdún tí bàbá lè lákú ni. Allahu akbar. bàbá wa Alágòdì rahimahumullahu jami'an ẹ dákun Àmín. gbogbo ẹni tí ń bẹ láyé ẹja dáadáa ni ẹja máa ṣe àti bá àti bí gbogbo wọn ní sinwọ́jọ wọn wájú Ọlọ́run. Allahu akbar. bàbá Alágòdì wá ń sọ níyà ni pé àfa wa ló kú yìí àfa àtiwa bàbá Alágòdì Sheikh Yahya Murtada àmọ́ tí wọ́n ní àmánà fìlìmíyà wọ́n ní àfa àtiwa ló kú yìí àfa àtiwa tó kọ́ wa lábẹ́kúta ló kú yìí La ilaha illallah. àfa àtiwa tó kọ́ wa nípìnlẹ̀ Markaz ló kú yìí wọ́n wá ń ka ṣàṣìyàtì bàbá wọ́n ní lákọ̀ọ́kọ́ bá àfáwọ́ ọba kọ́ wa ń kéwú tíra wọlé ẹ̀kẹ́ ni ẹ̀yin lẹ́gbẹ́ lọ́wọ́ ní gbẹ́rù gbogbo olú fíṣìlá náà ti wo tó wọ́n ní gbé lọ. Allahu akbar. kò sírú tíra tẹ́ fẹ́ ké tí bàbá lè lọ́wọ́ káfó gbé tiẹ̀ kọ́ máa kéwú gbé tiẹ̀ rárá. inú ẹ̀ ta bàbá Ọlọ́run mọ́sà fèrè ju gbogbo wọn bẹ láti kìí àwọn nísìn wọ́n ní bàbá lè láwọ̀ ní gbé tíra gbogbo tí wọ́n bá fẹ́ kọ́ yín gbogbo ó dé ní. Naam. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wọ́n ń kéwú fún yín lọ wọ́n máa wá sọ pé mo ti bọ́ sójú kejì ẹ̀yin tẹ́ ń sí tíra ò ní tì í sí La ilaha tí wọ́n bá rọ ọmọ illallah. kẹ́gbẹ́ tí mo ti bọ́ sójú kejì Kai. àfà Ọlọ́run قد مر قرنا على تعزيز زمرتنا أم المدارس تنظيما وإنتاجا. bàbá Alágòdì ni wọ́n sọ Allah. tí wọ́n ń ka àwọn ṣàṣìyàtì bàbá tó kọ́ àwa nù bí bàbá Alágòdì tí ń wíjọ náà ẹwọ ẹ̀bùn Ọlọ́run lára bàbá Léèlà. Allah. àfà yìí Akramakumullah. bàbá Léèlà rahimahumullahu ta'ala Rahimahullah ta'ala. àwa nílé kí ó ń Zumra ńjọ́ kan àwọn ń ké wọ́n kàn wọlé wọ́n kàn wọ́ Allahu akbar malamin kama minister káì tó bá rí wọn wọ́n sì máa wọ́ kọ̀rọ̀bọ̀tọ̀ Allahu akbar. dídáná wa pọ̀ ọ̀wá ní rí wọn kọ́ má fẹ́ bí kọ́ sọ̀rọ̀ sí wọn àbí kọ́ bá wọn ṣe yáyí Ọlọ́run ń bẹ lára wọn àti záhìrí àti bátìní tọ́jú wọn máa ń sọ̀rọ̀ ni wọ́n sì máa wùyàn kí wọ́n sọ̀rọ̀. Allah. bàbá wa bá wa nílé kéwú àwọn ń ké wa idha huyyitum bi tahiyyatin fa hayyun bi ahsana minha aw rudduha. wọ́n wá bá wa mẹ́ bàbá ní Allahu akbar ẹ̀sà àlùbáríkà ìjẹ́ yìí ti gbọ́ pé salamuka makruhun ala man satasma'u. سلامك مكروء على من ستسمع bàbá wa gbọ́dọ̀ àmọ́ kí lọ. ومن بعد ما أبدي يسن ويشرع bàbá Léèlà rahimahullahu ta'ala. تعالى. ọmọ kéwú tó máa ń tẹ̀lé àfáà ládàbíyà tí ó bá jáná sí bọ́ọ̀ bá mọ̀ lálébù lè mọ̀ jáná sí látò. tó bẹ́ẹ̀ torí gbogbo àwọn àfáà wa ni wọ́n lágbájá ní jáná sí ìjọ náà lágbájá ní jáná sí ìjọ náà wọ́n fi ròyìn wọn bàbá Léèlà jáná sí fàlàjì àgbà. سلامك مكروء على من ستسمع ومن بعد ما أبدي يسن ويشرع. àfà níjọ́ kan bàbá ń sọ fún wa wípé mo ti tún ìyàbò mi kọ́hún bàbá àwọn alájà àgbà ń sọ fún wa wípé àwọn lọ ìlú kan ìní dákọ̀ ìlú náà torí ìlú náà fẹ́ràn wa. àwọn àfáàgbàjọ́ náà wá ń fojú wò pé sẹ́ni tí Allahu Akbar àwọn tí wọ́n rìn pẹ̀lú basira tí wọ́n rìn pẹ̀lú basọ́rù ó jẹ́ àtọ̀ síra wọn. Akramakumullah. àwọn lájàgbà kọ̀ọ̀kan láyé wọ́n ṣe kìtìmánù rẹ̀ ní
nítorí iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ yàtọ̀ wọ́n dẹ̀ sá fún gíga Ọlọ́run ló kàn ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n sá fún gíga wọ́n sá fún nǹkan tá yóò máa fi ròyìn wọn tẹ́bí wọ́n kọ wà sí kàsílù kan tẹ́bí ni wọ́n rí tú wọ́n wá láwọn fẹ́ máa àfáà tó kọ lẹ́tà sáwọn Na'am. Bàbá débẹ̀ ńláńlá làwọn àfáà bẹ́ ń jọ náà bàbá sì fi ládàbí pàdé wọn tún wọ́n bẹ Àlájì àgbà níjọ́ náà nínú tí mo fi lọ bí eléyìí ni pé wọ́n wá ń sọ pé bàbá ń lè lá ni wọ́n jáná sí ìjọ náà bàbá lẹ́nu wọ́n gbá o wọ́n wá ní Haji Abrahman ìsìn kò sì jù báyìí lọ níjọ́ náà. Allahu Akbar. Àwọn tó wá wá sí níjọ́ náà lọ́hùn-ún bí àfọ oníwàásí ni wọ́n ń wò ní o bá jáná sí ni wọ́n ń wò ní o bàbá ń fi ròyìn kàrámà àfáàgbà lára wọn ni o. Àwa dèlú náà níjọ́ náà wọ́n fojú kéré wa wọ́n fi ń bi wá bàbá ni wọ́n ń bi àwọn níjọ́ náà yìí pé àfáàgbà tí wọ́n ní ń bọ̀dà. Allah. Àwọn náà ni wọ́n tó ń bi bẹ́ẹ̀ fúnra tọ̀ àwọn àfáàdà àwa náà ni. La ilaha illallah. Wọ́n rí bàbá wọ́n rájá náà sì ká. Ẹ̀fà bàbá yìí sì parọ́ bàbá ò ní pé mo wá tó bá kan jọ náà wọ́n sọ ẹ̀ Allahu Akbar oh God àwọn sàkẹ́ bàbá Amina. Lájàgbé parọ́ ìparọ́ ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ tó tá a bá lódodo gbogbo ọmọ àdàbíyà tí ń bá ń purọ́ ọya bòmí ni ó gbọ́ lẹ́nu bàbá wa national mission àti wọ́n ń sọ wípé àmọ́ tí bàbá ṣe wọ́n tó ń bá ń ṣe nǹkan mí tó ń bá wọn ń pè mọ́ bàbá rárá bàbá ìpurọ́ àìsí purọ́ wọn ní fi ń jásí pé gbogbo ibi tí kálukú ń túlé ibi táyé túlé dé lónìí wọn túlé kan rọ́ Àlàájì àgbà. Allahu Akbar. Bẹ́ẹ̀ ká àfáà yín sọ pé wọ́n yà máa bá nínú báàgì àfáà mi ni pé àfáà yín sọ bẹ́ẹ̀ láàfáà yẹ ká àfáà yín sọ báyìí jọ́sí. La ilaha illallah. Bàbá wọn sọ ń jọ náà pé wọ́n ń béèrè lọ́wọ́ àwọn nílùú yìí pé àfáà àgbà àtẹ́ àwọn retí dà. Ànàkùnlá àwa náà ni. Wọ́n ní wọ́n wo wọ́n wo ajá náà sì sẹ́yìn àfáà àtàwọn retí náà. Ọjọ́ mẹ́ta wọ́n fi ṣe wá sínú ìlú náà. Àfáà àgbàjọ́ náà nínú ìlú tàwọn yìí ó sì túra wà ní ó sì wé fáwọn. La ilaha illallah. Wọ́n wá pé bọ́ bá kùsọ̀ wá ajá náà sì yí lásán bọ́ bá kùsọ̀ wá ajá náà sì yí lásán. Nǹkan bẹ lára bàbá àgbà lè lá o wòlíì Ọlọ́run ni wọ́n o tíyàn bá wá kíyèsí àárín Àlàájì àgbà pẹ̀lú àfá àgbà wọ́n gbà fáfá àgbà títí dàlkìyàmọ̀ ni. Allah. Jọ́jọ́ bàbá wa lè ládìmọ́ mọ̀lẹ́ òkìkí wá kàn òkìkí kàn nàgbé kò sí bí ó ti rí ó lè rí bẹ́ẹ̀ ó sì lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ kí bàbá Àlàájì àgbà ó wí wọ́n ní Allahu Akbar àsọ́lẹ̀ àfáàgbà ni. La ilaha illallah. Àfáàgbà yìí náà àsọ́lẹ̀ Allahu Akbar Allahu Akbar àsọ́lẹ̀ àfáàgbà ni àsọ́lẹ̀ àfáàgbà ni wọ́n ti ní orí náà lórí hùn. Allah. Bẹ́ẹ̀ lóòótọ́ sí ni bàbá God a máa ń sọ̀rọ̀ súfí àwọn súfí tó jiná irú súfí àwọn sàábé l'Àlàájì àgbà rahimahullahu ta'ala. Irú súfí àwọn sàábé tí ẹ bá pé àwọn sàábé jẹ́ súfí wọ́n bá jẹ́rọ àwa tó ní ní a béèrè pọ́lọ́n sí lè fáwọn níyàwó mẹ́rin tó níwọ̀ fẹ́ tó wù ọ́ àmọ́ súfí làwọn sàábé náà wọ́n gbàgbé tọ̀ sí tó pọ̀ ti pé ti ẹnu ọ̀dà tí ẹ bá pé àwọn sàábé jọ́nà tí ẹ bá kí wọ́n jẹ́ súfí tí wọ́n jẹ́ ní Ọlọ́run ni ìyàwó tiwa lè kú anybody lè fẹ́ kódà wọn náà lè fẹ́ tiwa àwọn alẹ́ ti ẹ̀yẹ nìkan gbọ́dọ̀ dẹ́dọ̀ ìyá wa ni wọ́n ánùkúnlá akramakumullah ánùkúnlá abúwọ̀ gbọ́ta fàwí ni wọ́n ní ìyàwó tiwa àwọn lè fẹ́ àmọ́ fi ti àwọn táwọn bá fi ilẹ̀ rárá ìyá yìí ni wọ́n wẹ̀ gbọ́dọ̀ díbẹ̀ Allah. So ẹni wọ́n bá study Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Wọ́n study àwọn ẹni Ọlọ́run wa yóò wá máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan. Pọ̀ làwọn yẹn ṣe gbà tó yìí.
wọ́n láwọn ya wa gbà wọ́n jábúrú àfá àgbà wọ́n láwọn wọ́n bèèrè lọ́wọ́ àfá àgbà pé dákun ìmọ̀ bá lọ jọ́kùnrin mo ní tí mo tọ́ sí èmi náà nínú ilé yìí ń bá tọ́ sí nǹkan báyìí gẹ́gẹ́ bí ọkùnrin àbúgbà tí ní bá ń tọrọ ẹ̀fọ́ máa mi La ilaha illallah. àfáàgbà àwọn arúgbó àwọn bàbá ń sọ pé àfáàgbà bá ń tọrọ ẹ̀fọ́ máa mi bá ń tọrọ ẹ̀fẹ́ jẹ́ mi ìjọ tó ṣe àbá àdájá gbòrí nǹkan kan wíjú wípé àsọ́lẹ̀ àfáàgbà Ya murabbi ruhi inni sawfa la ansa li jamila. àfáà dáadáa yìí Akramakumullah. ẹni ó bá fẹ́ láti bọ̀ tán ẹ bá dá nǹkan rú bí ẹ bá fẹ́ àti bọ̀ tán yìí ló ṣe pàtàkì àti bọ̀ tán ló ṣe kíni Ó ṣe pàtàkì. àfáà mọ́lá Yusuf Akramakumullah. bí ẹ bá fẹ́ láti bọ̀ tán kí ọmọ jẹ nǹkan dàrú kó dá nǹkan kan rú lọ́dọ̀ tí wà ládàbí àkíyàn sọ pé àfáà lágbájá kọ́ mi àwọn ọmọ sí nǹkan kan àkákábùkù kankan àfáà wa náà àkákábùkù kankan nígbà kí ló tẹ́yìn àwọn àtàṣẹ̀ṣẹ̀ dé lónìí kí n wí báwọn Akramakumullah. tá àkákábùkù ká sọ wípé lágbájá àwọn àfáà wa ni wọ́n kódà wọ́n kọ́ wa kódà nígbà tá à ń fi wọ white ni wọ́n kọ́ àwa wọ white níwájú àwọn bàbá wa yìí kò sí tó burú mẹ́ gbogbo nǹkan nísìn máa níbi tí ń bọ̀ wá bàbá wa àgbà ibi sálà rahimahullahu ta'ala Rahimahullahu ta'ala. ìrẹ́ tí ó bá ń ṣe rahimahullahu ta'ala Rahimahullahu ta'ala. abala níyàn dáadáa níjọ́ tí nǹkan dùn níjọ́ tí ò sí ìsọ́ni bá ti ń sọ́ra wa yìí àwa ń sọ́ra wa lọ́rọ̀ à ń sọ́ra wa nígbésẹ̀ kódà àsọ́ra wa títí débi pé kódà ń tọ́ dáa á sì torí pa ń sọ́ra wa ń sì fẹ́nu ẹ̀gán kàn La ilaha illallah. kí là ń bá káàkiri jàmọ́ kí bàbá wa ebi sàlọ̀ sọ wípé àwọn jáná sí bàbá wa lágége rí kò bú àwọn lọ́yìn wọ́n máa gbé pamọ́ pé wọ́n àpẹ́ mi jáná sí fún wọ́n tún fi ṣe yìí fún wọn ni Allah. kìí sọ̀rọ̀ yìí tẹ́ gbọ́n tòsítòsí wọn o torí gbogbo ẹ̀rí ọlọ́run fún wa lọ́pọ̀túnì páwà rí bàbá ebi sàlà tẹ̀lé àwọn ni wọ́n tírẹ̀nì wa ká mọ̀ sí wà sí rédíò wọ́n wá ní àtẹ́mìlà àkọ́kọ́ ṣe àjánásì ṣe àdámà wọn àdàbí àìná lè bí sí fi já Allah. wọn àdàbí àìná lè bí sí fi já wọ́n wá ní ó wá fẹ́ràn mi púpọ̀ ajá Adam rahimahullahu ta'ala ṣe Adam fẹ́ràn mi púpọ̀ wọ́n fẹ́ràn mi púpọ̀ pé bá gun rélùwé tá bá ń tráfù tá yóò sì mọ́kọ́ mi ń kéwú àfà ní tí kálukú ń sá fún láyé lórí inú pé ẹ má jẹ́ sọ pé wọn mọ́kọ́ ń kéwú ẹ má jẹ́ sọ pé kí ní kọ́ àwọn àfà àti wájú yí wa bẹ́ẹ̀ Allah. àmánà ìmọ̀nù àmánà mímọ̀nù tí wọn ò sì ní ẹ̀mí kankan pẹ̀lú ẹ̀ Akramakumullah. ẹsẹ̀ tẹ́yìn ń gbé ní ayé lónìí tẹ́ ń lo ayé lónìí tẹ́ wá ìrẹ́pọ̀ gbogbo mi tẹ́nìkan bá ti ṣe dáadáa lónìí ká dọwọ́ bò àbí ká mọ̀ sọ àìdá nípa ara wa ńgbò ní Islam wá fẹ́ gbèrú ńgbò la fẹ́ ṣe yíò dá wọ́n ni àdúràgbà mo lọ́rùn pẹ̀lú ìsà Allahu Akbar ayà dáwọn ti burú pẹ́bà wọ́n ni afakumullah wọ́n láàrín wá sí kan kú tọ́nú àfá àsìkò tí wọ́n sọ sáwọn lọ́wọ́ ni àfá alábáṣe wà sí lábá bú wọn táwọn olóòsà lè dí pàǹpá wá wọ́n ti wà mọ́nú mọ́sálásí nípa wọ́n sọ kọ́kọ́rọ́ sí láti ta a ń sì ń gbọ́ ní ìlú èmì àtàfà pé àmọ́dà inú òru ni láwà tí lè mọ́ láti wà mọ́nú mọ́sálásí ni Akramakumullah. ajá dáwọn ti burú pẹ́ ẹ̀rí ṣàjá bàbá wọn ni wọ́n ń ròyìn ẹ̀wù ṣàjá wọn ni wọ́n ń ròyìn àwọn òfin ṣe bú tàbẹ́ gan ẹ̀dàkùjọ mọ́ kódà wọ́n sọ àwọn ìlú àjọ níjọta àjọ lọ báyìí ọ̀kan náà lábẹ̀rẹ̀ bàbá Lágége sì ní adab Akramakumullah. bàbá Lágége ní ládàbí wọ́n ní ládàbí ẹni tí ọba ní ládàbí ní kọ́lọ̀ mọ̀ fún ara rẹ̀ bàbá Lágége ní ládàbí àwọn àbá má ní ládàbí ni níjọ́ tí wọ́n lọ bá bàbá wa àgbápọ̀ kági pé yọ́tọ̀ wà ràn mí lọ́wọ́ pẹ̀lú léke tún mọ́ dálẹ̀ wọ́n ti lè bára jẹ́ àgbàjọ́ náà
wọ́n lò ládàbí ni wọ́n gbára jẹ́ àgbà tóbi kọjá kí n lè bá wọn. kọ́ni mara kọ́ni náà aláàtàzízi zumuratina ummili madarisi tanzima wa intaja ummili madarisi tanzima wa intaja. afa ẹ̀rí ẹ̀dàkùn jama àwọn tá a dé ní kàyìnkàyìn là ń dà nǹkan rú àwọn tá a dé ní kàyìnkàyìn àwọn tá a dé ní kàyìnkàyìn là ń dà nǹkan rú. Wallahi bàbá alágége ní ládàbí bọ̀ ẹ wo àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn ọ̀kan náà ni wọn ò rí mú kú ọmọ ẹ̀. akramakumullah. ó sì jọ yé wọn pẹ̀lú ara wọn káwọn alájà àgbà sọ pé Haji Adam káwọn náà sọ pé Haji Kamal abun àwọn méjèèjì àmẹ́ tí máa ń bẹ lónìí tó ń bá ń sọ pé Haji Kamal ó fẹ́ràn alájà àgbà. Allah. No. ẹni tí máa bẹ nú gbà lónìí tí máa ń ká Haji Kamal àwọn tó wọn ò ní ládàbí nù. kọ́ni mara kọ́ni náà aláàtàzízi zumuratina méjèèjì wọ́n jọ ní ìwọ̀n láàrin ara wọn. ummili madarisi tanzima wa intaja ummili madarisi tanzima wa intaja. Ọ̀dà akramakumullah. wọ́n fọwọ́ pé mi ní máa gba máìkì lẹ́nu èèyàn wọ́n ìwọ̀ mí ni o ọyẹ wọ́n ti ní dáadúró. ayyakumullah. ẹ̀yà fáwọn tá a wá bá ní parí akíyín kú eríire o. alhamdulillah. akíyín kú eríire. àwọn àgbàlagbà wa ilé àwọn àgbàlagbà wa la wá. yòówó sí Ọlọ́run. sallallahu alaihi wasallam. àbí àǹtú yìí. sanabi náà lẹ́ni ayé òmó. àánú tí mo mú ní dọ́là nù bá àbọ̀ ní dọ́là. yòówó sí Ọlọ́run. sallallahu alaihi wasallam. inú ilé ìlà wọ́n ti fún mi $5. Allahu akbar. $5 ẹnu bí o ti máa sírò ẹ̀ nísìn. bẹ́ẹ̀ni. àwa rẹ̀ lánàá kọ́. o ti gbé calculator lé. bá ń fi hàn bàbá násínà ni wọ́n fún wa lówó. tọ́ ó fi hàn alájí àgbà. ìdákun. tí wọ́n alájí àgbà lè. ọ̀yàrí pẹ́ akramakumullah. ẹ̀yọ̀ bó ń sí Ọlọ́run. sallallahu alaihi wasallam. ẹ dákun ilé àwọn àfa wa la wá yìí. ẹgbẹ́ fún bàbá padà o. ìta ẹgbẹ́ fún bàbá padà o. ọ̀dà ṣeun. ìta wa torí ẹ̀ wá àwa gba àlùbáríkà ni. alhamdulillah. láti gbàdá tí wá bẹ̀rẹ̀ àlùbáríkà wọn ń bí àlùbáríkà. Allah. wàláhì bó ti rí nu. gbogbo ọmọ kéwú Zumra àtàwọn tí ń wò wá lókèrè pọ̀ jàwátà mẹ́yìn àyè lọ. Allahu akbar. wọ́n wò wá l'Amẹ́ríkà wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ní Cairo wọ́n ń wò wá báyìí ní Saudi wọ́n ń wò wá káàkiri àgbáyé àwọn London ń wò wá báyìí. bí wọ́n ti máa fọ́lù wọ́n ti ń join wa lójoojúmọ́ nù. kọ̀ wá máa ní pé bóyá platform kan ni wọ́n ti ń wò wá lérí sísìn ni wọ́n ti ń wò wá káàkiri. ní tí kálukú wá ń fẹ́ gbọ́ ni wípé bó làwọn bàbá yẹn rí ìjókòó kan ò gbá káfi sọ̀rọ̀ àwọn tó bí yín. akramakumullah. ọ̀làjú ń bẹ lára àwọn bàbá wa lè la ọ̀làjú ń bẹ lára àwọn àfáà wa púpọ̀ ọ̀làjú lọ́jọ́ wọn ní alẹ́ àsìfà AR Amin AB Salah AR Salah KS apọ̀ ọ̀kági ọ̀làjú alájàgbà ti làjú ti pẹ́. Allahu akbar. bàbá. tọ́ bàbá wa àlífà ẹlẹ́kẹta ni SA Kamal AO Kamal. KSK. Kọ́rìnà aláàtàzízi zumuratina. ń bọ̀ náà fà yìí. ṣé ẹ wá ẹjọ́ ń sọ nǹkan kan inú ilé tá a wá yìí kí ni yọ láùdù mọ́. ọ̀làùdù. ilé ọlọ́rẹ̀ lẹ́wà yìí. ilé ọlọ́rẹ̀ lẹ́wà yìí. akramakumullah. káàsà ó dùn mí kò sí bàbá wọn àti àgbáyé láyé. jẹ́rìí pé rahimahullah ta'ala. tí wọ́n bá ń ròyìn bàbá lè lábàáyé àmọ́ inú kéèké ọjọ́ orí tiwa nílé kéwú àfàkùmọ̀lá yẹn àfàwà la wá báyìí. kọ̀wákùmọ̀lá. ń bàbá lè lábá fẹ́ ṣàwàdà wọ́n wá sọ fún bàbá wa àgbà Khalifa
alákọ̀ọ́kọ́ wọ́n wá pè wọ́n lóko dákun ọmọ tá a ṣe Allah ọmọ tá a ṣe akramakum Allah ọwọ́ mi ni mo ká òkè yìí gbogbo tí mẹ́lápò mi kó àmọ́ ọba ti kó tèmi tán wọ́n náà wá káwọ̀ rẹ̀ òkè gbogbo tí má mẹ́lápò rẹ̀ akramakum Allah wọ́n mọ̀ wá àfà bàbá rí wọn àmọ́ wá wò wọ́n kí sàfà náà sì làwọn bàbá yìí. kọ́ni marra kọ́rìnà. kò wá sí ìbànújẹ́. ala ta'ziz zumratina ummil madaris tanzima wa intaja ummil madaris tanzima wa intaja. Jama ọ̀rẹ́ nu ilé àlùbáríkà ẹ̀rí inú ilé a lè gbàgbé ẹ̀ ní bàbá Sheikh Abdul Wahab ó lọ ma Zumra àjọ náà ó ti ẹ̀ ṣe gbàgbé ilé tàà ti jẹ tó náà pàmà tọrọ. Allahu akbar. ọ̀rọ̀ kan wáyé nílé bàbá wa àgbà Sẹ́ríkì Màlàmí ń jò níyìí adamallahu hayatahu. Gbogbo ọmọ kéwú tí máa kọ́kọ́ ń bọ̀ láti ilé láàárọ̀ tẹ́bí ń kọ́kọ́ ń pa ibi tí ọ̀kọ́kọ́ wá ní. Níta bàbá wa Sheikh Abdul Wahab. Bàbá ti wá Allahu Akbar. Allahu Akbar. Ilé àwọn ìyá alámàánà ìmọ̀ àdọ̀ bàbá bẹ̀ o. Bàbá wa ti ra túwó ẹni ọba pẹ́ délé kí ó tó ti ń di bí aago mẹ́jọ kù díẹ̀. Bàbá wa ra túwó. Ó fẹ́ máa jẹ́ báyìí. Ọkọ̀ bàbá Sẹ́ríkì Màlàmí bá kọjá àfà kálukú fìtúwó lọ yọ ọ̀họ̀ la ilaha illallah yóò di pàpàpà máa sáré lọ á fìtúwó lẹ̀ ìyá tí sì ń ta túwó fún wa wòlíì nìyá náà Allahu akbar. bí túwó mẹ́jọ lẹ bá fi kalẹ̀ ó sì fi abọ́ mẹ́jọ dé tẹ́ bá wá dé wọn tiẹ̀ ni má gbé tiẹ̀ ni má gbé tiẹ̀ ni mọ́bọ́dé máyà la ilaha illallah. gbogbo yẹn tó fi túwó lẹ̀ tó jáde lọ tó fi sáré lọ lé ké fùtúrù látòrí mi padà wá o ẹ̀mí ọmọ bí ti rí o ẹ̀yẹ̀ bó ń ṣe ọlọ́run. sallallahu alayhi wa sallam. àgbàlagbà ni bàbá wa Sheikh Abdul Wahab àgbàlagbà ni wọ́n nínú àdàbíyà o wọ́n wá gbàfà lójú Àlàjí àgbà wọ́n gbàfà fáwọn àgbàlagbà lẹ́yìn Àlàjí àgbà. ẹni kí mo sọ̀rọ̀ kan níjẹ́ òní tí n bá fojú kan bàbá wa Àlàjí Àjàrà mo fojú kan bàbá wa Sẹ́ríkì Màlàmí tí n bá wò bọ́ tí ma jọ́ ṣe láàrin ara wọn omi ò sì fẹ́ máa bọ́ lójú mi. ààrẹ nìkan tó pẹ́ gbà lẹ́nìkan gbogbo náà làgbà. ńgbà tí bàbá wa àlífà àná rahimahullahu ta'ala mo gbọ́ làbárí kí bàbá lọ jí àárẹ̀ ẹ̀rì wọ́n wá lọ bá wọn ẹ ṣàdúrà fún mi kò sọ èmi kò ẹ̀rí nínú ìran àdàbíyà kò sọ́jọ́ orí Allah wọ́n sá máa bọ̀wọ̀ fúnra wọn máa gbọ́wọ̀ fúnra wọn náà tọ̀ bẹ́yàn bá sì wo inú ilé sí ilé èyàn ó rí wọn pé ilé kan náà ní gbogbo ẹ̀ Allah ẹ ṣàdúrà fún mi wọ́n kúnlẹ̀ síwájú àdífà wọ́n kúnlẹ̀ síwájú bàbá Àlàjí àgbà nígbà tí bàbá máa di àrò ìdí tààrà wọ́n sọ̀kalẹ̀ ní. Insha Allah. wọ́n ṣàdúrà fún mi bẹ́ẹ̀ ti ṣàdúrà fáwọn aṣáájú ìlú. La ilaha illallah. ṣàdúrà fún mi. wọ́n máa ń tún pè ṣàfùlà wọ́n máa ń béèrè káwọn okú sí Àlàjí àgbà. ọ̀rọ̀kọ́lọ̀ mú síra ní ṣáájú yìí gbàdúrà lẹ́ni lọ́dọọdọ. La ilaha illallah. ọ̀rọ̀ ò sí sọ náà ẹni máa lọ́dọ̀ bàbá yára. ọ̀rọ̀ àwọn ẹ̀dá kò níye wa gẹ̀ẹ́sẹ̀ yìí nìkan. ọlọ́run sábà kẹ́ gbogbo wọn lápapọ̀. Amina. Amina. Subhana rabbika. العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Allahu Akbar.
àwọn ìyá rẹ̀ kan ní bọ́lá fún mi bá. Allahu Akbar. àwọn lọ́dọ̀ bàbá wa ayára ni lọ́dọ̀ bàbá wa ayára. bàdà bí àti rímù ẹbẹ̀ wọn ni láti bẹ̀ wọn ni bí àdàbí àti rímù. àwọn lọ́dọ̀ bàbá wa ayára. wọ́n ní ká dá iná àti iná kàkàjọ fún bàbá wa àdúrà gbà. Ọlọ́run dákun má jẹ́ máa padà sí àbúrò. Àmín. Ibi tẹ́ ń lọ Ọlọ́run jẹ́ débẹ̀. Àmín. Wà lẹ́ ẹlẹ́rìí àgbà lẹ́fẹ́ jọ àbí àlàjì àgbà gùn. Ẹlẹ́rìí àgbà lẹ́fẹ́ jọ ìjọba bò tú. Ẹlẹ́rìí àgbà lẹ́fẹ́ jọ bàbá lọ tẹ̀ jọ wọn kú sí. Ẹlẹ́rìí àgbà lẹ́fẹ́ jọ ẹ̀yin bàbá ọ̀dàrú. Ẹlẹ́rìí àgbà lẹ́fẹ́ jọ nǹkan bàbá ń dá sí lẹ́yìn wọn ni. Ọlọ́run kó jẹ́ ìlú ọ̀pẹ́ jù báyìí lọ. Àmín. Àmín. Ìyá kan sọ̀rọ̀ sí mi lẹ́yìn lẹ́sìn. Ó ní sọ pé gbogbo ọ̀rọ̀ ilẹ̀ ìsìnkẹ́ lò láyé. Àmín. Ìsúnmọ́ra mi ìtàn kẹgbẹ́ lọ́ngbà náà. Ẹlẹ́gbẹ̀ sáré. Àmín. 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 Ọlọ́run tẹ̀lé gbogbo alóògùn. Àwọn bàbá wa ayára. Adìgé náà tẹ́lẹ̀ ọ̀yà jákè Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمين يا رب العالمين. أعانكم الله. أدبية أبدية لشيخنا أبدية أبدية لشيخنا تاجي الأدب. لا تنسى أصلك يا فتى علما لا ما تنتسب لأنه يبنو لا تخف الحاضر والمغترب شيخ النبي كل المعين أصل الوصول بالله بركاته عمت جميع الأرض من كل الحسب دوما به نتفخر بين الأعاجم والعرب فخري بعلمي ما صدر الشرع ذا خير إلى أدبية أبدية لشيخنا تاج الأدب أدبية أبدية شيخنا تاج الأدب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. آمين. ọjọ́ ti lọ ìdùnnú là ń sì ń gbọ́. Alhamdulillah. ìran ìdùnnú là ń wò. ọ̀rọ̀ àlùbáríkà là ń gbọ́ lẹ́nu alálùbáríkà. ṣé àlùbáríkà sọ wọ́n di àlùbáríkà? kò wá jí ó sú wa. ó fa àwọn bàbá bẹ Ọlọ́run lẹ́yìn tí ń kí gbogbo ẹ̀yà àfáà wa ẹ dákun ọjọ́ lọ́lọ́ náà bá kí Ọlọ́run kọ́wọ́lá bàbá wa Alhaji àgbà, bàbá wa Almudir, bàbá wa Imam àdúrà àgbà. dákun jọ̀ọ́ jàre abẹ́ ọ́ yóò ti yé wọn bàbá ti wí bẹ́ẹ̀ torí Ọlọ́run lọ́mọye ìgbà tí bàbá ti pààrà bẹ́ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ bá ṣe ń tó dùn mọ́ bàbá wọn ní barakallahu fik. dákun ẹjẹ́ àfẹnu bàbá wí pé barakallahu fikum. ẹ ṣeun sà. ẹ ṣeun sà.
bẹ́yàn bá wá bí inú rẹ̀ ọmọ dùn pé orí nǹkan mú lójú ọjà sí pé àwọn àfáà wa làǹtì ká máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run gbogbo tí wọ́n ń wí yìí nísìnyí wo làwa kéékèèké yìí ti mọ̀ Ọlọ́run kó jọ jàre kó bá wa san yín lẹ́san re ẹ̀yin àfáà wa ń lè là á hadihi bida'atukum ruddati ilaykum ntẹ́ ẹni náà lágbédè ilé kan lé ń gbà míì tẹ́lòmí ọ̀wá ní rí dáadáa bẹ̀ bá ní wọ́n lọ wá sí kílẹ̀ ń lọ ìdákùn ẹja ta lúdò díẹ̀ náà ilé kejì nílé ìlà fún wa náà làáfà wá wì bó sì ṣe rí náà nù èyàn àfà wa kìíyàn o àbẹ̀ Ọlọ́run pé títí jẹ́ a lè máa rí èpẹ́ léyìí láàfà wa. Bẹ́ẹ̀ bá rí tá a bá ń pa àfà wa bọ̀ bẹ́ẹ̀ náà lórílẹ̀ mi wa ni a wà ní yunifásitì máa wá rí Professor Saudat àfà wa máa wá kúnlẹ̀ wọ́n ní ẹ̀dá kan ẹ̀ mọ́ kúnlẹ̀ ń yà yín mo láwọn owó lọ́wọ́ àyà yín. ọ̀rọ̀ àìtó àkọlẹ̀ ọ̀kì àwọn olówó ayé àyí tó jù mí lọ. dákun kò sí násù kankan mọ́ bàbá wa àgbà ńlẹ̀ lála ti gbọ́rọ̀ wọn yìí wọ́n dá sẹ́lẹ̀ fáwọn tá a ṣẹ̀ṣẹ̀ dẹ́nu máa lọ wá kí. bàbá wa àgbà Sheikh Abdul Wahab la gbọ́rọ̀ wọn yìí. bàbá wa àgbà Sheikh Abi Salah àwọn lágbọ́rọ̀ wọn yìí bọ́lọ̀ ń ṣe bàbá lè lálẹ́ bọ́lọ̀ ń ṣe lè lálàpapọ̀ lẹ́gbọ́ yìí ọ̀pọ̀ yìí pin ọmọ mi kí ọjà àbànújẹ́ lọ ọ̀nà gbẹ̀yìn ẹ dákun ẹ fọ̀rọ̀ lẹ̀ kàfánà máa fòkàrà àna bànúhà fòkàrà àna bànúhà wípé ọmọ zúmùrà tiẹ̀ ní wá kàfánà máa fòkàrà bá a ṣe jẹ túwó lẹ́gbọ́ yìí gbà wà nílé ẹyẹ tá a wà nílé ẹyẹ àkọ́kọ́ jẹ túwó náà àbí ká jẹ ìrẹsì àkọ́kọ́ nílé ìlàtà àti jẹ túwó náà. bàbá wa lè la bàbá wa mísọ́nà alámọ́nà bẹ́ẹ̀ bá rí kẹrin branch and south lami tẹ́ rí lẹ́ni mò ń gbé ọ̀rọ̀ yìí tó sì yé mi bàbá oníwàásí àgbáyé sì confam ẹ̀ wọ́n wí torí lẹ́nu wọn la gbọ́ wọ́n ní bàbá mísọ́nà lè dé lu mi pé ẹ wá ìmáàmù lu yín dà ẹ sọ fún wọn pàdé àti kàmọ́rù dé. ìlọ́wọ́ dákọ̀ọ́ rẹ̀ jọ́ọ̀lù bí bá làdẹ́ yìí. kálukú ọmọ wa jáde wì ẹ̀yin ò nílé kéwú ni ọyẹ kóra yín jọ ẹbẹ̀rẹ̀ ilé kéwú àfàfà ránṣẹ́ sí yín ọmọ tí a bá mú lẹ́yìn pé ìwọ sọ̀kalẹ̀ àfàsọ̀ ránṣẹ́ sí ọ ẹ sì máa jáde sáré sílá. ọ̀rọ̀ tí bàbá oníwàásí àgbáyé sọ tẹ́ bá sọ ń pa sáàsìlámì ta ní ọ̀tàkù káwá pa níyàn dáadáa ní àníyàn dáadáa ní jàrẹ̀ yìí wọ́n láníyàn dáadáa púpọ̀. àwọn zúmùrẹ̀ jẹ́ wì kàfánà gbogbo wa ni wọ́n ṣe dáadáa fún wọ́n sì correct wọ́n ka pépà láàárọ̀ gbogbo nǹkan bàbá èmi tí ẹ máa dásunkún wọn sà àwọn kọ̀kúmúyò Ògidì word sẹ̀ǹpé nàkọ́ yìí tó wá di nàkọ́múyò lónìí kọ́kúmúyò ní jẹ́
àwa Ògidì wọ́ọ̀dù wọ́n wá kó wa jọ mò ń represent ẹgbẹ́ kan Zumuratu Alálàyé gbogbo ohun tí ń jẹ́ Ògidì wọ́ọ̀dù yìí wọ́n wá láàṣẹ wọ́n ń gbé wá sí kí èmi wọ́n wá ní í ṣe mọ́sálásí mọ́sí báyìí níjọ́ náà mo wá ṣe wá sí náà yìí ń ká gọ́lọ́gọ́lọ́ lálẹ́ àṣé wọ́n wà lókè ìmọ̀ àwa ṣe wá sí nìtàn mo gba ọ̀nà iwájú ilé ìmọ̀ọ́mù wọn ti dé mọ́ hospital ọmọdé wọn ní ẹ̀kọ́ máa ń wá mo wá débẹ̀ ànàkúnlá níbo ni wọ́n ti ké mo ní ànàkúnlá yìí náà lẹ́kọ́ ní mo ti mọ̀ bẹ́ẹ̀ náà barakallahu fik kọ́ wá rí wa láàárọ̀ la kọ́ padà wá rí wa dọ́kejì wọn ò sí nílé ìgbà tí ń fi gbọ́ sí wọn ti lọ. La ilaha illallah. ọgbọ́kùn wọn. àbí bàbá wa Sheikh Abdul Wahab Ilela gbogbo wa kò sẹ́ni tí ò níbi tọ́tọ̀ lọ́dọ̀ bàbá ilé yìí lèmi tọ̀ dédé wájú bàbá. ìlànà tó fara ìjọ àwọn ni bàbá mi fà mí lé mi lọ́wọ́ báyìí gbàrà tá sì ń dé táwọ̀ primary school ọ̀dọ̀ bàbá tààrà ni. a máa wí dáadáa nítorí ká lè ṣe dáadáa kalẹ̀ àwọn bàbá máa gbé wọn máa lò lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ọ̀gbà náà máa lò lẹ́kọ̀ọ́ àyè sábà tètè rí wọn wá wálé kéwúnjọ kan ní Zumura yìí náà ni wọn náà ǹjẹ́ bàbá tiẹ̀ kẹ́yìn yìí ń kéwú rí a ní wọn ọkọ ní ẹ̀ máa sí ẹ máa ṣàdúrà kí wọn ó dé dáadáa àwọn bàbá wa dé wọ́n sì tẹ̀lé wọn wá wọ́n ti wá sáré bọ́ síwájú wọ́n á kọ ayátàrú kò sí ìṣòrí bọ́ọ̀dù bàbá wa dé bá wọn látà húzùhú sùnnàtù wọ́n ní bàbá wa ní sùnnàtù báwo sinnatun bàbá wa bọ́ sójú bọ́ọ̀dù. àní gbàgbé eléyìí ara ànàbànú so ayatul kursi ni bàbá kọ́kọ́ gbà fáwa wọ́n wá ní látà húzùhú sùnnàtù wọ́n ní àwọn náà wá gba sọ́ọ̀kì àgbà oyè Mọ̀lánà Sheikh Abdul Wahab nílé ìlà wọ́n jogún àdúrà lọ́dọ̀ àfa wọn ẹ máa já mi ọmọ tí ó bá ṣàdúrà láàárọ̀ kò ní gbowó oúnjẹ bọ́ bá wọn jòkó ṣe é nípa bàbá ṣàdúrà tán pọpọ́ọ̀fù ti wà nílé àti lifting bọ́rọ̀ bá sì dójú ẹ̀ ó ti ṣẹlẹ̀ rí nǹkan ní dákọ ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ó àsìkò ṣe ń tọ́da bàbá ní ẹ lọ́ọ́ pájú àbí wa ẹ lọ́ọ́ pájú àfáànlá wa ẹ lọ́ọ́ pé wọ́n pa bàbá oníwà sí àgbáyé àwọn ni wọ́n wá pé ń jòkó ń jọ náà nígbà wọ́n wá rojọ́ tán wọ́n ní kálukú wọn máa wí ẹ máa sọ. bí àwọn bàbá yìí ṣe jẹ́ sí bàbá nù gbogbo adó ni nǹkan kan ní bàbá ṣe wọ́n kùnùkùnù kì ká tó kí bàbá wa Ebi Sala gbogbo wa tá a bá ṣe sọ̀rọ̀ lérí rédíò bàbá Ebi Sala pẹ̀lú àníwá ní ẹ̀pá yára wà nílé lọ mọ́sálásí lè ní òun ní kọ́lọ̀ọ̀kì kẹrin ìgbà a sì gbàgbé léyìn a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa pé yín pé a sì yíbi tó tún kún rò dátì ilé ìkùn ẹ̀yin náà mọ̀ bọ̀ wá ṣe wá sí ẹ ti fàlájì ránṣẹ́ sí wa àmọ́ kì í tán wa ń dùn ẹ tún padà wá. Bàbá Ebi Sala lo rédíò kọ́lá pẹ̀lú àdálà kọ́dà wọ́n tọ́jú bọ oko wọ́n gbé àfa wá láti bẹ̀ wọ́n wá fi ídímọ̀ wọ́n sì ń jọ àlàjì àgbà ń bẹ̀ tọ́hún tí bọ́lọ̀ ń ṣe wá ṣe wọ́n o ìfẹ́ àfa àwọn ń bẹ lẹ́nu ilé yín náà láàmú ọ̀sìn lọ àfa wa ti wí ẹ mọ̀ gbogbo ẹ̀yin àfa wa gbogbo ilé yín la sì dé gbogbo yín ni ẹ máa rán àwọn ẹ̀yin sí wa kẹ́ ẹ máa wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run a tún retí yín láìpẹ́ wà láti wa l'Abuja. níparí àáfàá wa Imam Al-Mudir ẹ ṣé púpọ̀ àwa ti dé nísìn bí gbogbo nǹkan bá rí bákan bàbá ń lè la wọ́n tì sí wọ́n ti dé báyìí bọ́rọ̀ bá dójú ẹ̀ Ọlọ́run bá ké bàbá Salman Ake bàbá Sheikh Buseri wọ́n gbà wọ́n jẹ́ principal ní KAIS gbogbo nǹkan wọn wà lójútùú
wọ́n wá ń wá owó wọ́n wá fẹ́ ṣe mọ̀lídì bàbá aléèlá ni wọ́n lọ́ọ́ pè wá ń jọ náà yìí wọ́n ń wò pé ní bò níyà yóò ṣe wá rí báyìí ilẹ̀ tó gbẹ láàyè bàbá aléèlá sì fọkọ́ sálẹ̀ omi sì ń jáde àwa gba owó tí wọn ò ràn kàn àti délé ìlà lónìí. àbí kí ló wí. àti dé àwa gba àlùbáríkà àlùbáríkà tí wọ́n ń bí àlùbáríkà àlùbáríkà tí ń bí àlùbáríkà. bàbá rẹ̀ sọ wọ́n ní àgbàdọ́là ń bí kẹrin tí a tọ́ kọ́ dọ́là ní. àti ṣe dọ́là àgbà ẹ má sì pọ̀ mọ́wọ́ o. ìbádà túkà mí ń ka ilé kan ní o àtò ẹ ṣeun adúgbò ẹ̀ tẹ̀ sí. ayakumullah. bàbá dókítà tuntun ẹ má bínú ẹ yóò bó ń ṣe ọlọ́run jẹ mọ́. ẹ máa wí. wọ́n ní àwọn àlùfáà wa lẹ́nu wọn ni wọ́n ti wí bẹ́ẹ̀ pé ní àwọn ọmọ fún àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. wọ́n ní àpapọ̀ owó tí gbogbo àwọn ọmọ dá lóko àwọn àgbàlagbà wa tí wọ́n ti lọ ó jẹ́ 3,705,000. 3,705,000 inú ilé àlùbáríkà ilé ìlà wọn ò ṣẹ̀ṣẹ̀ já ma ìfẹ́ náà pọ̀ débi pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa já kélekèlé wọn wá pàápọ̀ wọn jẹ́ 3.7 million 3.7 million ẹ dá gbogbo ọmọ kéwù ẹ bá sọ pé afakumullah. Allahu akbar. Jàmọ́ ẹ dákun ẹ ní afakumullah. Ẹ dákun ẹ farabalẹ̀ torí Ọlọ́run. Wọ́n ní lẹ́yìn náà àwọn kọ̀ọ̀kan wọ́n tún sọ̀pọ́ọ̀tì àwọn àlùfáà wa gbàǹlélá. Dr. Lanre Olúmọ 150,000. Professor Suleiman Abubakar Amana 100,000. Alhaji Ibrahim Ridwanullahi Ọlọ́dán láti US 100,000. Alhaji Abdulrazak Jida 250,000. Grand Mufti Sheikh Suleiman Farouk Olunikijepa Al-Miskin Billah 250,000. Allahu Akbar. Àwọn owó sọ̀pọ́tà tó tún kún 3.7 million náà ni. A ní ọ̀sás dákẹ́ ọ̀sás ṣe sùúrù. Wọ́n níbi tá a dúró sí yìí. Lẹ́nìkan tún mú 10,000 naira yìí wá. 10,000 naira. Àwọn alájì Garu Àtàdá wọ́n support wa pẹ̀lú 50,000 naira. Wọ́n ní account number ti wà ńlẹ̀ bisimilahi ta'ala bàbá wa àgbà Adékèlékún Adamallahu hayatahu 5,000 naira wọ́n fi support ilé àlùbáríkà ilé ìlà. Bàbá mọ́mú àgbà ní Mọ̀sígbà 5,000 naira wọ́n support ilé ìlà. Dr. Hussein Arikewusola láti University of Ilorin 5,000 naira wọ́n support ilé ìlà. Bàbá wa Mufasir tó ń bá yé Alhaji àgbà lọ́wọ́ lẹ́kọ̀ọ́. Bàbá Waliyi Láì ti bàbá wa Alhaji àgbà 5,000 naira
wọ́n support ilé ìlà. wọ́n ní bàbá wòlíì olórí. wọ́n abakumula àwọn tó bá ń sà. ibi tó dé lọ́wọ́lọ́wọ́ ní sínú. Prof. 5,000 naira. Gbogbo ilé 10,000 naira. Ẹkùsẹ́sà. As-salatu ala nabiyil karim. Taofik Uthman. Ọ̀kanú àwọn ọmọ yín tẹ́gbẹ́ lọ Nasarawa. Ọmọ kéwú Zumura ni. Kódà méjì àfáàwà Dr. Eléoro ni. Wọ́n lọ mọ́jẹ́ nǹkan kó ṣe yín. Àní ẹ̀yìn àtọ́lọ́wọ̀ ní dàrú owó Taofik Uthman mo ti dákọ rẹ̀ owó 20,000 naira wọ́n làwọn fi support yín o Taofik Uthman. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lérigun yìí dákun farabalẹ̀ à ń lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà ẹni Adamallahu hayata gbogbo bá ń ṣe yìí bàbá ń gbọ́ inú dùnú ni gbogbo wọn a sì wà báyìí Ọlọ́run ní ránṣẹ́ ìbànújẹ́ sí wọn láéláé àfáà wa Hakunláì látàbújá 20,000 naira alájà wa àbòtó ti ya bàbá wa alájà àbòtó 10,000 naira ọmọ inú ilé yìí làwọn náà à ń lọ́dọ̀ bàbá Suratul Ikhlas ẹyọ kọ̀ọ̀kan fún bàbá wa Alhaji àgbà iná tè iná kọ̀ọ̀kan fún bàbá wa Alhaji àgbà tè ní àti gbogbo tí ń jà Alhaji àgbà Ọlọ́run bá fi san wọ́n lẹ́san rẹ̀ àwọn ń lọ́dọ̀ bàbá lọ gbàdúrà. Bismillahir Rahmanir Rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad. Bismillahir Rahmanir Rahim inna a'tainaka al-kawthar fasalli. Ìyá Amina ìyàwó bàbá wa Imam Masingba owó wọn ti wọlé 1,000 naira. Barrister Abdulbasit Tejidini 20,000 naira. Professor Kamaluddin 10,000 naira. Lórúkọ bàbá wa Jọ́gọ́lọ̀ 1,000. Ẹ̀dàpọ̀ ẹjẹ́ àfarabalẹ̀ báyìí. À ń lọ́dọ̀ àfáà wa Lord Grand Cadi Justice Alhaji àgbà. Àwọn náà wọ́n kún gbogbo wa ládùúà. Professor Lambe 10,000 naira. Ó ti wọlé o. À ń lọ wájú àfáà wa báyìí bàbá wa Grand Cadi Lord Justice Alhaji àgbà. Anakumullah. As-salatu ala nabi èmi náà ní máa wí as-salatu ala nabiyil karim. Bàbá wa Honorable Grand Cadi wọ́n ní ká yóò bá Nabi wa Muhammad. Wọ́n lọ́lọ́run wọlá bàbá fàgbà. Kọ́wọ́lá wàhálà Alhaji àgbà nínú Islam. Kọ́wọ́lá wàhálà bàbá Alhaji àgbà nínú Islam. Inú agboolé tá wà yìí. Inú agboolé tá wà yìí agboolé àwọn ẹni Ọlọ́run. Wọ́n ní kọ́lọ́run wọlá àwọn àfàgbà. Agboolé tá wà yìí. Agboolé tá wà yìí. Agboolé àfàgbà ni. Agboolé àfàgbà ni. Nínú ilé àti níta. Ọlọ́run wọlá àlùbáríkà tó wà níbẹ̀. Ọlọ́run májèlé náà pa iláìláì lákùnrin sí àmì jàmá. Gbogbo àwọn àlùfáà wa tá a wá bá ń bẹ̀. Ọlọ́run bá mójútó gbogbo wọn. Ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Ọlọ́run bá fún alálàáfíà ara. Ìdùnnú jojoojúmọ́. Ọlọ́run bá ṣe fún wọn. Èyí tí wọ́n ṣe yìí. Ìfẹ́ bàbá wa àfàgbà ni. Ìfẹ́ bàbá wa àfàgbà ni. Ìfẹ́ bàbá wa Alhaji àgbà ni. Ọlọ́run fẹ́ràn àwọn náà. Gbogbo ohun tí wọ́n tọ́ jáde nínú ilé tá a wà yìí. Ọlọ́run jẹ́ lálùbáríkà. Kọ́dà tí ètí ìjáde tí wọ́n bí. Tí wọ́n padà máa bí. Ọlọ́run jẹ́ wọn lálùbáríkà. Gbogbo àwọn tó ṣẹ̀ wálẹ̀ tó wà wájú Ọlọ́run. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Fatiha Rabbana. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ilé alómọ́tà níjọ́ mẹ́jọ. Bàbá Ra'isul Muallimin. Ilé alómọ́tà níjọ́ mẹ́jọ. Ilé alómímọ́tà níjọ́ mẹ́jọ lọ́dọ̀ bàbá Ra'isul Muallimin láti pàdé. Ọlọ́run jámọ́ bẹ́ dáadáa. Yílana min amn rashada.